ẹ̀kọ́ fún Yelma yìí lórí ọ̀rọ̀ kúnlẹ̀ àmẹ́jẹ́ ká gbọ́ náà dé. Gbogbo ìjẹmọ́ wa wọ́n lè kó ẹ̀tọ́ kàkúrì wọ́n kó lára ọlọ́run sàlẹ̀mọ́ àlàáfíà fún ọlọ́run sàlẹ̀mọ́ àlàáfíà sẹ́yìn ìdúgbòlẹ̀ yà bẹ́ẹ̀ kí ìdílé yìí lẹ́gbọ̀n ìdílé wọn làwọn yọ̀ dà wọ́n kó ẹ̀tọ́ kàkúrì. Tí ò dáa nínú ẹ̀sìn wa tẹ́lẹ̀ kejì gbígbé káàkiri tí àwọn ọmọlẹ́yìn Habib àwọn ọmọlẹ́yìn Mudirul Markaz tí wọ́n ń gbé káàkiri oye tí wọ́n fẹ́ máa fẹ́ fi rò pé báyà àwọn ti rí òdodo kan àbáwọn ti rí nǹkan kan táwọn lè máa mú dání tí wọ́n wá ń sọ pé ṣé ìmọ̀ kúnlẹ̀ ti wá di súnà ni so ṣé ìmọ̀ kúnlẹ̀ ti wá di súnà lọ́dọ̀ àwọn sàlàfíà ni ẹ̀yin ọmọ yìí ó yẹ kí ẹni tó tiẹ̀ nílàkà ìwà nù yín díẹ̀ alaysa minkum rajulun rashid bí kò sẹ́ni tó tiẹ̀ tọ́pọ̀lọ́ rẹ̀ tiẹ̀ pé tó tiẹ̀ lè mọ̀nà díẹ̀ nù yín so Professor Laro lọ kúnlẹ̀ fún ọba Ìlọrin ní ìsìn so eléyìí ni ó wà legalize ìmọ̀kúnlẹ̀ nínú ẹ̀sìn tálọ́bẹ̀ ẹ̀dà fi hàn níbi àbí subhanallah ọpọlọ yín sùn ó sì yẹ kó jí kó má sùn so fún ìdí eléyìí so haramu ni ìkúnlẹ̀ kíyàn nínú ẹ̀sìn tálọ́bẹ̀ ẹ̀dà fi hàn níbi nínú ṣẹ̀ríà tálọ́bẹ̀ ẹ̀dà gbé fún níbi orí báyìí so Professor Laro ò bá wa kúnlẹ̀ fún ọba Ìlọrin wọn bá kúnlẹ̀ fún ẹlòmíì tí ìṣọba Ìlọrin so what is haram remain haram so in tó jẹ́ haram ṣẹ́kù as haram ẹnikẹ́ni ẹni yóò wo bá ṣe kí ni kò bá ṣe ó sì ṣẹ́kù ní haram oye okay ní ìsìn tẹ́ bá rẹ́ nìkan tó superior láàrin ẹnìkan tẹ́ rí pé bóyá ó superior láàrin kẹwàá rí kó máa mutí. a ti gbọ́wọ̀ lẹ́nu rẹ̀ kí n tó máa kọ́kọ́ máa bọ́ ọ̀nà mímọ̀ náà kí ló dé tí ìwọ àti ìyàwó ẹ̀ tẹ́ bá fẹ́ ṣe ń ti lọ́kọ láya kí ló dé tó máa ń kúnlẹ̀ fún tọ́ọ̀tún dọ̀bálẹ̀ gbalaja o wò pé kúnlẹ̀ níbẹ̀ yẹn àbí mọ́tò tó ń wà tí wọ́n rà fún ẹ kí ló dé tó bá fẹ́ wọ̀ wá kúnlẹ̀ tó fi wọ̀ ni o wò pé kúnlẹ̀ níbẹ̀ yẹn o ní wò ó nítorí ọpọlọ ẹ ti lọ ọpọlọ ẹ ṣe kí ni ó ti lọ àlọ́ lọ́stì lọ́pọlọ rẹ ẹ̀kejì ibi tó wá ya olórí olódo sí wọ́n sọ pé haram ní ìkúnlẹ̀ ṣé Ọlọ́run ló pe ìkúnlẹ̀ ní haram ni àbí ànábì ló pe ìkúnlẹ̀ ní haram sórí gbogbo gúùpù yẹn ya olódo gan ni o pẹ̀lú ògbó Ọlọ́run àmọ́ kọ́ yẹn sì máa gba kíkọ́ sórí tí Ọlọ́run bá ti pè ní haram ànábì ó pè ní haram kò sí ẹni ní ayé tó lè pè ní haram include àwọn sọ̀hábà ànábì wọn lè pè ní haram tó fi wá débi tá à ń lọ tó bá wá rí ibi tí wọ́n ti sọ pé ìkúnlẹ̀ haram ọ̀rọ̀ Ọlọ́run ni hadith ni tó jẹ́ pé a mọ̀ pé ọ̀rọ̀ kúnlẹ̀ náà ń sọ bí haram ni o tó o dẹ̀ lẹ́rìí kájáde tó o bá ní sẹ̀sìn o ń sẹ̀sìn ayé o sẹ̀sìn lálẹ́ kìyàmọ́ dáhùn ìwọ tó ń kúnlẹ̀ tó bá fẹ́ ṣe sáà ní pẹ̀lú ìyàwó rẹ̀ tó wọ́n fi kún méjèèjì kúnlẹ̀ kódà ọ̀tún fọwọ́ kúnlẹ̀ báyìí ikún méjèèjì ọwọ́ nǹkan mẹ́fà ló ń ṣe mẹ́ tó fi ṣe sáà ní pẹ̀lú ìyàwó ìkúnlẹ̀ tó dáa tó o bá fẹ́ wọ mọ́tò ó kúnlẹ̀ wọ́n bá ó tẹ̀ dáadáa báyìí tó fi wọ́ sọ òwò pé kúnlẹ̀ nìyẹn sunna nabi nìkúnlẹ̀ wọ́n kúnlẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ń bẹ nínú Bukhari ń bẹ nínú Muslim nígbà tí Umar àti Abubakar tí wọ́n ní gbọ́nmi sí omi òtún tẹ́nìkan bẹ nìkan tẹ́nìkan ògbọ́tán ló fi jọ́sọ anabi yóò déwájú anabi báyìí ó lọ lè direct ni ẹ̀kejì mo tún wá fẹ́ sọ fún ọ kò sẹ́ni tó bá ànábì sọ̀rọ̀ rí lórí ìdúró pé mo fẹ́ bá ànábì sọ kínní kan mo wá fẹ́ bá sọ̀rọ̀ lórí ìdúró kò sẹ́lẹ̀ rí lọ́ọ̀lì wá bọ̀ ibẹ̀ yẹn kọ́ mo fẹ́ fún ọ tó o bá tó gbangba sùn lọ́yẹ tó jẹ́ pé àwọn tí wọ́n náà wọ́n ń sẹ́ ojú wọn tó nǹkan dáadáa máa gbébi tẹ́ rí pé haramu nìkúnlẹ̀ wa máa ní Ọlọ́run wíbá ànábì wíbá tó o bá tó bẹ́ẹ̀ tó o bá ní sẹ̀sìn ọmọ illiterate